kí fún 50,000. Ìyá Ìbàdàn. Ó yẹ wá. Ìyá Ìbàdàn. Ó yá. Ọ̀bẹ́kìsì bẹ́gẹ́dẹ́. Ó wọlé alágìsà. Ó sọ nígbà sọ Jésù lọ wa. A jumping inside a cloth seat and cover our body with plenty cloth. Only Jesus TV. Ó kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ fi wo kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa tún tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ó ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́tẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn. Àwọn fámìlì yìí kan sọ fún yín pé wọ́n wọ̀ rí ńgbà dádì mi kú ní 24 years ago ńgbà bàbá mi kú 24 years ago that is March ni wọ́n kú àti wọ́n sin wọ́n tán sin wọ́n àwọn ọ̀rẹ́ wọn abámọ́ èmi wọ́n wọ̀ rí ìyá àbèjì wọ́n wọ̀ rí ọkọ ló kú ọkọ kù bàbá ló kú bàbá kù wọ́n wọ̀ rí àwa ó ṣe jọkọ rẹ lọ àwọn ọmọ rẹ yìí àárọ̀ wọn dé yunifásitì ọkùnrin ní àṣẹlẹ fóbìnrin má wọ̀ rí máa tọ́jú ẹ̀ ìwọ àtàwọn ọmọ ẹ̀ máa tọ́jú yín pa ìwọ sí kìíní wọ́n ṣe kí ni? Gbogbo lérí tí wọ́n á ṣe fún èmi ọ̀sẹ̀ tí wọ́n ṣe náà ni wọ́n kò lérí wọn jẹ mi sọ pé oṣù tó ṣe o mi sọ pé ọdún tó ṣe o ọ̀sẹ̀ tí wọ́n ṣe o náà kò lérí wọn báyìí wọ́n dẹ̀ kó mi òun ló sọ àwa ọmọ tí wọ́n láwọn ò ràn lọ skul ló sọ mí dèrò kọ̀ǹdọ́tọ̀ lẹ́kọ̀ọ́ tí mo fi padà ṣe kọ̀ǹdọ́ kàwé tí fi padà ríwèé kà jáde mọ́ òun ló sọ mí dèrò ní pure water lẹ́kọ̀ọ́ tí mi fi ráàyè kò sáìmọ́ ìwé lẹ́ka owó ọ̀ǹda ta ni ó ràn yín ta lẹ́rí ẹni tó ń ràn wá òun náà tó fọ́ sílẹ̀ òun náà tó kú. Hallelujah. Hallelujah. Kí ni báàsì mú jáde fún yín ni pé Ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀ o. Hallelujah. Hallelujah. Ọ̀gá wọ́n dìde ogun wọ́n bá ọjà wọ́n àdẹ borí Ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀. Alátìlẹ́yìn mi ò bàbá ò ṣe. Ta mo ló wà lẹ́yìn ẹ̀? Ọlọ́run. Ẹ ti sùn. Ọlọ́run. Mọ́mí wa ọmọ rẹ sùn ìwọ náà sùn ọmọ rẹ jí láàárọ̀ ìwọ náà jí ọ̀gá Ọlọ́run wà lẹ́yìn ẹ̀. Oúnjẹ ògbòdì lára ẹ rí bámọ̀ là ṣe ń lọ bẹ́ẹ̀ ni ráìsì lọ lẹ́bà náà ń lọ àtóúnjẹ tó mọ̀ díẹ̀ àtẹ̀yìn tó mọ̀ díẹ̀ ó di wì ó di mì yìí nǹkan kan ò dẹ̀ sí ọ Ọlọ́run ni o. Ewu ń jà lọ́tún ẹ̀ ewu ń jà lósì ẹ̀ búburú kan ò sún mọ́ ọ̀dọ̀ rẹ àjàkálẹ̀ àrùn náà ò sún mọ́ ilé rẹ màmá yìí Ọlọ́run ni o. Ní gbogbo ọ̀nà wo bí accident ń ṣẹlẹ̀ wájú ẹ̀ báyìí ibi ìwọ gbà kọjá àwọn kan gbàbẹ̀ sọdá ọ̀gá Ọlọ́run ni o. Ó kọ́ mi wọnú ọdún yìí ó sọ kankan nù. Olúwa ló sọ wá
Ọlọ́run ni. Hallelujah. Hallelujah. Ẹ̀ẹ̀kan tí a ṣe gbé mọ́tò dìbò tí ó padà. A ṣe gbé mọ́tò dé ńgbà yẹn tí mọ́tò wá fi l'accident bóyá 2 years ago. Láti ọdún yẹn, bá a ṣe máa ń sáré tó lójú títì, àfara kọ́ ọ̀kadà kankan, àfara gbá kankan, Ọlọ́run ni o. Hallelujah. Hallelujah. Táwọn pè é. Ọlọ́run ni o. Àdé kọjá lẹ́gbẹ̀ẹ́ tírélà báyìí, wóò fi tírélà lẹ́dàánù. A máa bá ọjọ́ kan alábẹ́kúta akóńbí ní 4, adé padà ń 7. Ṣé 3:30 àbí nǹkan la kó ni? Akóńbí 3:30 alábẹ́kúta. Mo dẹ̀ mínísítà 40 minutes mẹ́ adẹ̀dé padà adé tó 7. Láti fi alábẹ́kúta. Sórí kẹ́sẹ̀. Kò fọ́ ní o, kì í ṣe pé àdìsáré a ní ìkankan ṣe ń 7 Ìbàdàn padà. Ó yá ọ̀gbẹ́ni tẹkiní lòun náà bá ṣe. Kò fọ́ ní o, kò dákẹ́ ìmọ̀ sáré o. Bí ọjọ́ yẹn ní appointment láti meet ní 7. Adẹ̀kú obìnrin bíi 3:30. Adábẹ́kúta, àwọn mínísítà dẹ̀ padà before to 7. Ọlọ́run ni o. Kì í ṣe mímọ̀ wá o. Kì í ṣọgbọ́n orí o. Ẹnu ọwọ́ méjèèjì. Ẹ̀ẹ̀kan lẹ́kẹ̀ẹ́ Olúwa ó ṣe o torí pé wọ́n ni. Olúwa ó ṣe o torí pé wọ́n ni. Torí pé ta ni? Ẹ̀yin wọlé mọ̀ pé Ọlọ́run ni. Ọlọ́run ni o. Ọlọ́run ni nínú ayé mi láyé. Ọlọ́run ni o. Bí o bá sọ lọ́wọ́. Ẹnu ọwọ́ méjèèjì. Olúwa ó ṣe o torí pé ìwọ ni. Ẹ káwọ́lẹ̀. Ẹ̀ẹ́dẹ̀jọ́ hallelujah. Hallelujah. Ẹ dákun ẹ já lọ ra gbọmọlé o mẹ́ta yìí. Ẹ kàn gbé sí bíbá yìí. Kí a máa yẹ gbà kó tó gbé gẹ́gẹ́. O ti fi sàrẹ̀ gbọmọlé yẹn. Wọ́n mi sẹ́gun ní ìbára lù. Ẹ wà ara sáńbà sí. Ó sáńbà fún mi aró. Kí kìíní kan kò tẹ̀lé kúdú gbẹ̀gbẹ̀. Tàbí ìbára lù náà. Kẹ́ni ẹni wá kílẹ̀ sọ tẹ bá lù ẹ máa lù ó yẹ ẹ try lọ́wọ́ náà ẹ jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ tó máa lù náà nù ẹ lè lù lóríṣiríṣi ẹni àwọn ẹ lè lù ẹ tún lù náà bí báyìí ayi mo rí pa ẹ lè lù ọ̀gá ni yín ẹ lè lù ààrẹ tí bẹ́ẹ̀ tí sọ lè lù o lè try àwọn òfin tó lè try o ẹni máa fi gílù káká tó tìtì tó ká ẹni wọn méjèèjì ẹ dàpọ̀ ẹja lọ́ra lé ní èlò náà ń tà náà so wọn ni kò lé 100,000 naira irọ́ ọ̀gbọ̀mọ́lẹ̀ tí wọ́n ó ju fífi wọn ẹja lọ gbólé ní wọn lọ́ra 200 kọ irọ́ sẹ́fẹ́rà lẹ́nu etí ọba wa kan rà lẹ́nu mẹ́ta yìí wọ́n rà bí 800 yes wọ́n rà close to 800 gbẹ̀wọ́n tó mẹ́fà tán rà ní mẹ́ta bí 800 náírà ọba tí wọ́n 100,000 ó ti wà òkè wà lọ́ra lẹ́nu mo fẹ́ ká máa dúpọ̀ lọ́mọlẹ́ yìí so ẹ bẹ̀rẹ̀ pé ijó lèmi ò máa jó ẹ̀rí lèmi ò máa rí méjì olùkọ́lá ti dá mi láre ijó lèmi ò máa jó ẹ̀rí lèmi ò máa rí olùkọ́lá ti dá mi láre hallelujah ijó lèmi ò máa jó ẹ̀rí lèmi ò máa rí olùgbàlà ti ṣẹ́gun hallelujah ijó lèmi ò máa jó ijó ẹ̀rí lèmi ò máa rí olùgbàlà ti ṣẹ́gun.
Hallelujah. Hallelujah. Olúwa ó ṣé o torí pé ìwọ ni. Mọ́mì wa, tó o bá lálàá tó rí mi lójú àlá èmi kọ́ o. Áńgẹ́lì ni. Èmi ń sùn lọ́wọ́. Èmi wà pẹ̀lú. Mo wà pẹ̀lú mọ́mì yìí. Èmi wà lórí o. Hallelujah. Hallelujah. Wá rí mi lójú àlá rẹ̀ èmi kọ́ lórí o. Áńgẹ́lì ìpè yìí nínú Olúwa lórí o. Èmi ti sùn. Èmi ò tó láti yọ sí ọ lójú oorun. Ọlọ́run kàn fi jí o mọ̀ pé ìpè tó dájú ni. Ọlọ́run ni ẹnà wọn méjèèjì. Olúwa ó ṣé o torí pé ìwọ ni. Olúwa ó ṣé o torí pé ìwọ ni. Olúwa ó ṣé o torí pé ìwọ ni. Ẹ gbọ́ yín sókè àdúrà pa. Ìdùnnú ọ̀tá ni pé kí nǹkan ó lọ òkè kó dẹ̀ padà wálẹ̀. Jọ̀wọ́ lè interpret díẹ̀. O lè try. Ẹ wá sọ tí mo sọ yìí. Mo ní ìdùnnú ọ̀tá ni pé kí nǹkan ó lọ òkè kó sì wálẹ̀. Ìdùnnú ọ̀tá ni pé kí nǹkan ó lọ òkè kó sì wálẹ̀. Well, it's the joy of the enemy that things will actually calm down. Ọ̀kárí. Ẹ máa ń kọjá fún. Ọya ọbẹ̀ kìí sì bẹ̀gẹ́tẹ́. Ilé alákìsà tọ́jú onígbà. Ó wọlé alákìsà ó sọ nínú ìgbà aṣọ. Wá gbèsè. Èkì méjì ni. Ó yá. Ọbẹ̀ kìí sì bẹ̀gẹ́tẹ́. Alákìsà tọ́jú onígbà. Ó wọlé alákìsà ó sọ nínú ìgbà aṣọ. Ó yá. Ó lọ bá. Try. Ọbẹ̀ kìí sì bẹ̀gẹ́tẹ́. Ó wọlé alákìsà ó sọ nínú ìgbà aṣọ. Ó yá, try. Tá ń lè túmọ̀ tí mo sọ kí n fún $50,000. Ìyá Ìbàdàn. Ó yá wá. Ìyá Ìbàdàn. Ó yá. Ọ̀bẹ kìí sì bẹ́gẹ́tẹ́. Ó wọlé alákìsà. Ó sọ nígbà sọ, Jésù lọ wa. A jumping inside a cloth seat and cover our body with plenty cloth.
Ilé Ìbàdàn. Ẹ wá. Mo fẹ́ tún bọ́lẹ̀ kan sí i. Ọ̀bẹ́kìtì. Ó tẹ̀ wá ṣáì, mo fẹ́ tún bọ́. Ọ̀bẹ́kìtì bẹ́ẹ̀kẹ́tẹ́. Ó wọlé alákìsà. Ó sọ mi nígbà ẹ̀sán. Jésù Olúwa wa. Ó yá. A jumping inside house of pieces of cloth and covered with plenty cloth. A jumping inside the house of the clothy tearing and covered with plenty cloth. Oya ẹsọ ilé Jésù Olúwa wa. Atakoro sáwọnú àdó. Atakoro sáwọnú àdó. First inside the colopot. Oya. Run inside the colopot. Atakoro wọnú àdó. So she run inside the colopot and close the door. Ilé tó gbẹ̀yìn òpómúlé ayéró. The pillar that hold tó wọlé lójú oorun tó wá dá wàhálà lẹ̀ sí olójú ayé sàmì tó lé ọfà yẹn jáde. Sọ́lẹ̀ kan pé ọfà tó wọlé lójú oorun. Ọfà tó wọlé lójú oorun. Tó dá wàhálà lẹ̀ sí mi lára lójú ayé. Tó dá wàhálà lẹ̀ sí mi lára lójú ayé. Kò sáàyè fún ọmọ. Ọ̀pọ̀ tó wọlé lójú oorun. Tó dá wàhálà lábọ̀ mi. Tó dá wàhálà sílẹ̀ lójú ayé. Ó dá ìrìn àjò mi dúró lójú ayé. Ẹ jáde. Tó wọlé lójú oorun. Ọfà aṣọ
ní dèrò ẹ̀yìn. Ọfà ìdánipadà sẹ́yìn. Ọfà ó ṣe ń lajú rẹ̀ rí ìmọ́lẹ̀ láàárọ̀ yìí. Ẹni tí ọfà yẹn wà lára ẹ̀ bó o bá ti sàmì ó ti tán ọfà yẹn báyìí náà jáde. Ẹ̀yin wo lẹ ń gbá ẹgbà wọn lánàá? Bẹ́ẹ̀ náà ní òní. Time to bá wò ló lè break. Kì í ṣe pé dandan. Bẹ́ẹ̀ gbọ́dọ̀ tó 12. Ó lè tó 3. Ó lè tó 6. Gbogbo wákàtí àdúrà náà táìmù ìní ni wọ́n fi máa pray. Àdúrà yẹn ò dé gbọ́dọ̀ ju 25 minutes 30 minutes lọ. Bẹ́ẹ̀ lẹ́yìn àárọ̀ ìtúnba yín pàdé yìí. Àti bá yín pàdé bẹ́ẹ̀ ní aago 7 ní alẹ́. Ẹ dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Ẹnìkan ní ó ti sún mi. Ẹ̀yin tí ò sún yẹn hallelujah kan. Ìjẹ́ àdúrà ìbá ọ lára mu. Oorun mi yàtọ̀. Kí lẹ́wẹ̀? Oorun mi yàtọ̀. Oorun yàtọ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀nà ọmọ méjèèjì. Ẹ̀kẹ́. Ọfà tó wọlé lójú oorun. Ọfà tó wọlé lójú oorun. Tó wá ń ṣiṣẹ́ lójú ayé. Tó wá ń ṣiṣẹ́ lójú ayé. Jáde. Jáde. Ọfà tó wọlé lójú oorun. Tó wá ń ṣiṣẹ́ lójú ayé. Ọwọ́ tó kàn mí lójú oorun. Ọwọ́ tó kàn mí lójú oorun. Tó wá ń ṣiṣẹ́ lójú ayé. Tó wá ń ṣiṣẹ́ lójú ayé. Ohun tí wọ́n fẹ́ sí mi lára lójú oorun. Tó wá ń ṣiṣẹ́ lójú ayé. Tó wá ń ṣiṣẹ́ lójú ayé. Yóò jẹ́ káyé mi ó tò. Ẹ̀kẹ́. Hallelujah. Hallelujah. Àdúrà tán ní àgbà láàárọ̀ ìgbẹ́lá ṣùgbọ́n mẹ́tàlá ni máa gbà. Ó wà ní Psalm 123. Ìwọ ni mo gbé ojú mi sókè sí. Ẹjọ́jẹ́ last time tí ìkànnì protocol méjì àbí mẹ́ta ò ní gbé bẹ́ẹ̀ dání láti mọ ṣíbẹ̀ láti kà. Then you are not worthy to be a protocol. Ọjọ́ pé ẹ̀ ní bíbélì ilé ìbòjì káwọn. Ìwọ ni mo gbé ojú mi sókè sí. Ìwọ tí ń gbé. Ìwọ náà kí ló ṣe lẹ́yìn? If you are praying, you should be useful for the boat. If I let them pray, o gbọ́dọ̀ wà useful for the boat. Lórí tó bọ́ bí kò tí ì fẹ́bù lè ṣe lọ́wọ́ ẹ̀ láti kà á. Ìwọ ni mo gbé ojú mi sókè sí. It's you I lift Ìwọ up tí ń my gbé eyes inú unto. ọ̀run. Ìwọ ni mo gbé ojú mi sókè sí. Ìwọ tó ń gbé inú àwọn kíni. Ìwọ tó ń gbé inú ọ̀run, yes? Kíyèsí bí ojú àwọn ìránṣẹ́kùnrin. Bí ojú àwọn ìránṣẹ́kùnrin. Tí máa ń wo ọwọ́. Bó ṣe máa ń wo ọwọ́ àwọn bàbá wọn. Àti bí ojú ìránṣẹ́kùnrin ti máa ń wo ọwọ́ ìyá rẹ̀. Yes. Bẹ́ẹ̀ ni ojú mi ń wo Olúwa. Ojú wa ń wo ìwọ Olúwa Ọlọ́run wa. Títí yóò fi ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Ṣàánú fún wa nítorí tí a kún fún ẹ̀gàn púpọ̀. Òtò Olúwa ṣàánú fún wa. Ṣàánú fún wa. Torí tí a kún fún ẹ̀gàn púpọ̀. Number 1, why tó fi nílò àánú torí pé wọ́n ń gbọ́n ọ. Hallelujah. Hallelujah. Kí mo ní wọ́n ṣe?
wọ́n gàn ọ́ lójú ẹ wọ́n dẹ̀ ń gàn ọ́ lẹ́yìn ẹ bẹ́ẹ̀ tó ń ṣe lẹ́yìn ẹ ló pọ̀ jù lójú ẹ wọ́n máa ń ṣe eye service lórí kẹrànmà pẹ̀lẹ́ máa bẹ́ẹ̀ lẹ́yìn ẹ wọ́n á ní ayé rẹ̀ sáwà lójú kan Jésù ó tutù wá gbàwìn ó tutù wá tọrọ ipò tí ayé mọ̀ ọ́ sí lórúkọ Jésù. ẹni tó gbàgbọ́ pẹ̀lú mi òní ni Olúwa yí ipò yẹn. ipò tí ayé mọ̀ ọ́ sí Lórúkọ Jésù. Ọlọ́run àwọn àpọ́stélì ó máa yí ipò yẹn padà. Olúwa ṣàánú fún mi ṣàánú fún mi torí tí a kún fún ẹ̀gàn tó o bá torí nǹkan kan rí àánú gbà torí ẹ̀gàn tí wọ́n ń gàn torí ẹ̀ béèrè fáànù. Òde ọtí àánú bá tó sọ̀rọ̀ kí àwọn tó ń gàn ọ́ kán tó di kí wọ́n tó di àpótí ìtìsẹ̀ rẹ̀ àwọn tí wọ́n ń gàn ọ́ wọ́n wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n á tọrọ lọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ ẹni wọ́n á ti máa jẹun ọ̀dọ̀ ẹni wọ́n á ti máa mu ìyẹn tó bá ti rí àánú gbà ẹnà wọn méjèèjì Olúwa wọ́n ń gàn mí kí mo ní wọ́n ṣe wọ́n ń gàn mí wọ́n ń gàn mí Olúwa wọ́n ń gàn mí wọ́n ń yẹ̀yẹ́ mi wọ́n ń gàn mí fún mi ní àánú rẹ. Fún mi ní àánú rẹ Olúwa wọ́n gàn mí. Ṣé mo ní kọ́ lọ́n fún ọ? Fún mi ní àánú rẹ. Ẹ ti sùn àbí? Wọ́n ń gàn mí. Olúwa wọ́n ń gàn mí. Ìránṣẹ́ Ọlọ́run ti ń gbà wọ́n ń gàn ọ́. Bọ̀dá wọ́n ń gàn ọ́. Mọ́mí wa wọ́n ń gàn yín. Àǹtí wọ́n ń gàn ọ́. Ẹbí ọkọ ń gàn ọ́. Ẹbí aya ń gàn ọ́. Ẹ̀nà wọn méjèèjì. Wọ́n ń gàn mí. Olúwa fún mi ní àánú rẹ. Ẹ̀yin tẹ́ ẹ nílò ẹ̀ ó yàdúrà. Nígbà tó dẹ̀ yẹ kó o béèrè fún àánú Sátánì wá dúró wá rẹ ohùn rẹ sílẹ̀ ṣé bá ṣe ń gàn ọ yìí ó ti dá ẹnìkan ní ìjáde ẹ má wọ̀ rí ẹja parí ẹ̀yin ni mo fẹ́ rí
Sọ́dà ẹ lè rí mi. Ṣé mi? Ọlọ́run ṣàánú fún mi nítorí ènìyàn fẹ́ gbé mi mì. Ó ń bá mi jà lójoojúmọ́, òun ó ní mi lára. Ẹnu ọwọ́ méjèèjì. Olúwa. Ayé ń gàn mí. Ayé ń gàn mí. Ẹ wá sọ báyìí, ẹbí ń gàn mí. Ẹbí ń gàn mí. Ọ̀rẹ́ ń gàn mí. Olúwa ránṣẹ́ àánú sọ́dọ̀ mi. Hallelujah. 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 Obìnrin kan máa rà àánú gbà ní ṣọ́ọ̀ṣì. Àmín Jésù. Lórúkọ Jésù. Máa gbọ́ ẹnì kó rí àánú gbà. Àmín Jésù. Àwọn tó wá máa ń bá rìn tẹ́lẹ̀ tájọ máa ń pera wọn ní omi lágbájá ẹnu wọn ò ní gbà mọ́. Ẹ̀mí kọ́ nìyẹn ẹnu wọn ò ní gbà. Yóò wá dàbí ìgbéraga, á dàbí ìjọra ẹni lójú. Torí pé àánú ti ya ẹni yẹn sọ́tọ̀. Kí ni àánú máa ń ṣe? Number 1, àánú máa ń sọ ní dèèyàn ọ̀tọ̀. Àánú máa ń pààkì èèyàn síbì kan. Àánú máa ń síngú èèyàn jáde láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àánú máa ń fìyàn hàn ní gbangba. Àánú máa ń mú èèyàn kúrò láàrin àwọn èèyàn lásán. Á tó èèyàn pọ̀ pẹ̀lú àwọn èèyàn gidi. Kó mọ́ yà ọ́ lẹ́nu pé ẹni tẹ́jọ́ ń bára yín rìn yẹn tó bá yà ẹni bára yín rìn mọ́. Torí pé àánú máa dé sáyé ẹ̀. Á ti rí rẹ̀ ju bí wọ́n ṣe wà lọ. Ẹ náwó. Jésù. Ayé ń gàn mí. Ẹbí ń gàn mí. Ọ̀rẹ́ ń gàn mí. Ará ń gàn mí. Bí àánú rẹ dìde sí mi. Ó yẹ àdúrà. Olúwa gbà àánú dìde sí mi. Olúwa gbà àánú dìde sí mi. Ayé ń gàn mí o. Èèyàn ń gàn mí Olúwa. Gbà àánú rẹ dìde. Gbà àánú dìde sí mi. Ayé ń gàn mí Olúwa. Gbà àánú dìde. Gbà àánú dìde sí mi. Ayé ń gàn mí o. Gbà àánú dìde. Olúwa 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 gbà àánú dìde. Gbé àánú dìde sí mi o bàbá. Gbé àánú dìde sí mi o bàbá. Mo wá dí mi kí olóore bí wẹ̀yìn wo kí àánú gbà o. Àtọ̀tún àtòsì jẹ́ kí Ọlọ́run pàdé o. Láláàánú dìde sí mi o bàbá. Olúwa ṣàánú fún mi. Ayé ń gàn mí, Olúwa gbà láàánú dìde sí mi. Olúwa gbà láàánú dìde sí mi. Olúwa gbà láàánú dìde sí mi. Olúwa gbà láàánú dìde sí mi.
máa gbọ́ o àánú tí ó pa ẹ̀gàn mi rẹ́ pátá. ẹ yọ̀ǹda ẹ̀ fún mi. àánú tí ó pa ẹ̀gàn mi rẹ́ pátá. hallelujah. 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 kọ́lọ́ ń lò mí fún ọ gan lẹ́yìn tí fún ọ ní nǹkan kan bí nǹkan gbà lọ ṣiṣẹ́ kò lè pa ẹ̀gàn rẹ rẹ́. mo ti rẹ̀ ń tán fún lówó ní chọ́ọ̀chì wọ́n fún ní 450,000 mo padà rí tó ń tọrọ bárà ní ìdí àpẹẹrẹ wọ́n fún lówó 450,000 fún lówó ẹ̀ 450,000 ó padà ń tọrọ òun àti ìyàwó ẹ̀ ń padà ń tọrọ bárà lọ́wọ́ tí mo rí wọn wọ́n fẹ́ lè wọlé hallelujah Hallelujah. nígbà wọn gbowó yẹn wọn pray sí wọn lò dáadáa ogun tó ti ń jà wọn ogun adánipadà sẹ́yìn ogun aṣọ nídèrò ẹ̀yìn kò fi wọ́n lẹ̀ wọ́n gbowó yẹn tán wà ṣọ́ọ̀ṣì mọ́ lórí òkè yìí mo gbọ́dọ̀ ráàánú gbà. lórí òkè mo gbọ́dọ̀ ráàánú gbà. àánú tí ó pa ẹ̀gàn mi rẹ́ pátápátá ẹ lajú ó nílò kó mọ rìn káàkiri mọ́. hallelujah. Hallelujah. ó ti dá orí òkè jẹun mọ́ ibi odó sí ó ti ná 200 sókè bí ẹ̀mẹ́ta. Bẹ́ẹ̀ni. ó ti ná 200 tí ẹ̀ ní 200 kí náà má gbà lẹ́ẹ̀ márùn yóò kó 1,000 ẹ̀nà 200 di òkè olúwa má jẹ́ rí kú ọmọ ìwọ náà nà ẹ̀nà 250 òkè. hallelujah. Hallelujah. ó ti dórí òkè jẹun mọ́ wọn lè má náwó òkè ẹ̀ẹ̀mẹ́wàá ni ẹ̀nà 50 naira òkè ẹ̀nà 100 naira òkè ẹ̀nà 70 naira òkè 110 ṣé 110 10 naira ìtọ́jú ni wọn náà wà náà òkè kílẹ̀ àfọ̀ndẹ̀ ní àti kílẹ̀ 10 naira sí. A sọ bẹ́ẹ̀ náà. ẹwà náà ẹni wà ń tẹ òkè ó wà ní mò ń bọ̀ wọ́n wà ní kẹ́ lọ mú 10 naira bẹ̀. Abúkẹ́lọ fún níbàrà. 10 naira rárá 100 naira wọn kọ́. 100 naira bẹ̀ ńkọ́. Tí ṣọ́ọ̀ṣì ńkọ́. irọ́ ìyẹn torí pàǹdù ni 10 naira. 100 naira bẹ̀. 10 naira. ọjọ́ ní àyẹ̀wò á ní kán gbàdúrà sí kán wá lọ fún bàrà. ìyẹn dà wọ́n máa ń yọ lọ fún bàrà dà èyí tẹ́mi ń sọ yìí. Ó gbà sínú òkèlè ní bí ọ̀nà àtẹ́lẹ̀ rà. kílẹ̀ 50 naira bẹ̀ sí. Wọ́n ní ká fi 50 naira yẹn pé ká fi pray pé ogun ayé wa ó ti 1,000 yẹn ká sọ sínú ìgbà. 50 naira kọ́ ìbúlẹ̀ mú 50 naira lọ oníbàárà wọ́n àṣẹ ní ẹ lọ fún bàrà 1,000. Wọ́n ò ní bẹ́ẹ̀ ò lè sọ bẹ́ẹ̀. Wọ́n ní ká lọ ta nǹkan ní. Àwọn náà ta tọ́tọ́ pé yàn á dẹ́dún alẹ́ rẹ̀ tó yẹ pé àti jẹun gan sà kò sí sà. Wọ́n kán ló máa ní ká lọ ṣe. Wọ́n ní ká lọ ta nǹkan ní wa ká kó fún ṣọ́ọ̀ṣì. Ọlọ́run ní ká lọ ta nǹkan ní wa ká kó fún ṣọ́ọ̀ṣì. Àkówó àìmọye kan sà. Ọmọ Òṣogbo ní bẹ̀rẹ̀ Òṣogbo mo ti wá mo rí jáde lórí kí ló jẹ́ kí n wá. Òṣogbo mo ti wá. Wọ́n ní ẹ lọ ta ń tẹ́ ní. Bẹ́ẹ̀ sà. Gbogbo owó tẹ́lẹ̀ ti wá lú ọrùn kẹ́tẹ́ mi ta tẹ́lẹ̀ wọ́n ní kí lọ tà. Gbogbo owó kalẹ̀ lẹ́sà mi ò yọjà tà mọ́ sà. Ẹ ta ń tẹ́ ní. Bẹ́ẹ̀ sà mi ò rí àti jẹ́ gan mo yáwó mọ́tò débi lánàá ni sà láti Òṣogbo. Mo jáwó mọ́tò débi lánàá. Onígbà ẹ ta ń tẹ́ ní ẹ̀kọ́ fún ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ sà. Olúwa má jẹ́ ń bọ́ wọ̀. Olúwa yìí. Olúwa mi. Láti ẹ̀wà ní wọ́n ní ẹ̀ta ń tẹ́ ní. Tẹ̀wá tà ẹ̀kọ́ fún ṣọ́ọ̀ṣì. Tọ́lọ́dẹ̀ wà gbá ń gbé padà.
ẹ̀tàntẹ́ ní ẹ̀tún daláì ní padà. ẹ̀tàntẹ́ yìí ní ẹ̀tún daláì ní padà. Nọwọ́ méjèèjì. Àánú tí ó pa ẹ̀gàn mú irá. Ẹyọ̀ dẹ́ fún mi. Ẹ sọ báyìí pé àánú tí ó nomi jẹ́ mi nù. Àánú tí ó nomi jẹ́ mi nù. Ẹgbẹ́ ìdìde báyìí. Ẹgbẹ́ ìdìde báyìí. Iṣẹ́ tó pọ̀ ló ń ṣe lára ẹ̀ báyìí. Iṣẹ́ tó pọ̀ ló ń ṣe lára ẹ̀ báyìí. Àwa náà pọ́n orí òkè yìí o, pọ́n pé bóyá òun ló dá lágbàáyé o náà. Bẹ̀tí iṣẹ́ oníkálukú. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lóòótọ́ lẹ́yìn. Ohun tá a bá ṣe ń bí ló tọ̀ wá lẹ́yìn. Ẹ mo rò pé yẹ kẹ́nìkan ti wá bí ìrí kó ní. Ibẹ̀ gbá mi ni ẹ gbá mi ni. Ìrí ẹ gbó lọ. Bàbá wọn lè mọ ṣàánú ni sà. Kì í ṣe gbọ́ngàn yẹn ní gbọ́. Lọ́wọ́ ẹ̀ sókè. Ṣé oníkálukú? Ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn. Ṣé ẹ ti ná omi yẹn? Omi tó dì mú yìí ó di agbára. Ọ̀gá ẹ gbomi lábẹ́ pẹpẹ ni. Ẹ gba omi lábẹ́ pẹpẹ. Bá wọn bọ́tù fún wọn, omi abẹ́ ọ̀tá. Ọ̀fẹ́ ni o, wọ́n yí ta o. Ọ̀fẹ́ ni o. Bẹ́ẹ̀ bá tó 10,000 bí ọ̀fẹ́ ni. Omi tó yẹ kí chọ́ọ̀chì máa tà ní. Bẹ́ẹ̀ni, omi agbára ni. Ẹgẹ mara bọ́tù kan 1,000. Kí ni? Bàbá kan wọ́n bò ó. Wọ́n rà ó. Ẹjọ́ o. Ta omi ògùn ní fọ́lọ̀ lórí ẹ̀yọ́. Wọ́n bá ń bẹ̀. Ọ̀fẹ́ nígbàlá. Ṣé mọ̀ pé bóyá wọ́n ń pọ́ǹpù ẹ̀ wọ́n rí kú ọ̀rá bó tù. Ìjáwọ̀ yóò bù lọ́fẹ̀ẹ́ fún wọn. Ẹ jẹ́ wọn ó gbà lọ́fẹ̀ẹ́ kó lè ṣiṣẹ́ dáadáa.
lọ́fẹ̀ẹ́ ta ló fún wa lómi ẹ̀ àgbẹ̀ ló lómi tọ́lọ́ bá ní mọ̀ sùn mọ́ ńkọ́ tọ́lọ́ bá ní mọ̀ sùn mọ́ sọjá àwọn èèyàn débẹ̀ kán bù lọ́fẹ̀ẹ́ ní ẹni wọ́n ń bù yẹn bó ṣe bù tó náà ó sì tún wà bẹ́ẹ̀ ẹ gbìyànjú bẹ́ẹ̀ bù lẹ́ẹ̀mẹ́ 100 wá ní gbogbo yín rà ẹ bá ń ka àwọn tó wà níbí wọ́n ní ìrà 1000 jẹ́ nǹkan wọn náà jẹ́ nǹkan wọn náà bóyá owó ti dé láàárọ̀ ìlú owó ti dé ájú 200 lọ. 64 hallelujah ṣé pẹ̀lú mi à nípa 150 bí láàárọ̀ ìlú jù bẹ́ẹ̀ lọ sí. ẹnà omi yín sókè jàre mo fi Ọlọ́run bẹ̀ ọ́ ìwọ tó gbà ń bí lọ́fẹ̀ẹ́ mọ́ wàá lọ ta fún yẹn o pé à gbómi kan bọ̀ sóò lè ra lóró ṣiṣẹ́ o sóò lè ra 2000 ogun tó ń jẹ ẹni yẹn yóò yí lé lórí ẹni yẹn lórí wọ́n ta o ọ̀fẹ́ ni o Ọlọ́run sọ fún mi ká máa ta o ọ̀fẹ́ ẹ̀nà omi rẹ̀ di agbára. Omi rẹ̀ di agbára. Ogun rẹ̀ ti di agbára tẹ́lẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mejì. Máa pàṣẹ fún ọ̀nà mi. Pàṣẹ fún ọ̀nà mi. Omi ẹgbẹ́ agbára. Àmín Jésù. Àdúrà rẹ gbà. Àmín. Àdúrà rẹ gbà. Àmín Jésù. Àdúrà rẹ gbà. Àmín Jésù. Àdúrà rẹ gbà. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àdúrà rẹ gbà. Àmín. 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 Àdúrà rẹ gbà. Àmín Jésù. Àmín. Àdúrà rẹ gbà. Àmín Jésù. Àdúrà rẹ gbà. Àmín. Àmín Jésù. 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 Kò ṣe é dá dúró. Kò ṣe é dá dúró. Kò ṣe é dá dúró. Ayé ò ní dá dúró. Ire tó ń bọ̀ yìí. Ire tí mo rí lójú àlá tó dà mọ́. Kò ní fún èmi àti àánú ńlá tí mo rí tó ń bọ̀ yìí. Ó máa dé bá wa lójijì. Ó rí ẹ̀mí jẹun. Ó rí ẹ̀mí lóyún. Ohun tó máa ń fẹ́ ṣe báyìí. Olúwa yóò ṣe o. Ó dẹ̀ rí àná. Ògo fún Kristi. Jésù lọ. Àmín lórúkọ Jésù. Ṣé díẹ̀ mú díẹ̀. Hallelujah. Now, Laju. Convention ti bẹ̀rẹ̀ láti àná. Bẹ́ẹ̀ ó máa bẹ̀rẹ̀ officially ní Friday. Ẹ̀yin tẹ́ ẹ ti ń dé sí camp, ẹ jọ̀ọ́ ẹ lò ó ní mímọ́. Ẹ̀yin tẹ́ ẹ ṣì ń bọ̀, mọ́tò ọ̀fẹ́ máa wà ní abẹ́ bíríìjì Ìwó road tó máa kó àwọn èdè camp. Mọ́tò ọ̀fẹ́ máa wà ní abẹ́ bíríìjì Ìwó road ẹ̀rọ wọ lọ. Sọ ẹ̀yin tẹ́ ń bọ̀
bó fẹ́ délé bó fẹ́ délé bó fẹ́ dé ní ọ̀túnla convention ti bẹ̀rẹ̀ already bẹ̀rẹ̀ wọn máa bẹ̀rẹ̀ officially ní ọ̀rọ̀ Friday ó dẹ̀ máa gbóná gan so àkórí ẹ̀ ní pé ẹtúlẹ̀ jẹ́ ó lọ àti tú ò sílẹ̀. ẹnìkan lòun fẹ́ gbé mọ òun fẹ́ dá wá ni wá gbogbo ọ̀nà rẹ dé Ìwó Road Ìbàdàn Ìwó Road Ìbàdàn wọ́n dẹ̀ ti dé Ìwó Road gbèrè Àgbàlá Gabriel láti Ìwó Road yẹn sọ pé ọ̀nà Àgbàlá Gabriel bèrè lọ́wọ́ ọmọ inú oyún bèrè lọ́wọ́ arúgbó ilé àtàgbà ilé láti Ìwó Road yẹn sọ pé Àgbàlá Gabriel mú lọ ó délé sọ fún mi pé òun lọ sẹ́gbẹ́dá má bọ́lẹ̀ ní Ẹgbẹ́dá yẹn fònà méjèèjì wà ráwọn ọlọ́kadà sọ pé Àgbàlá Gabriel ni mò ń lọ sọ àyè máa wà láti sùn láti wà ní káàmpù fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn so ẹ̀yin tẹ́ fẹ́ gba ibi ìsùn ẹ fẹ́ rẹ́ǹtì ibì kan orí ọ̀fẹ́ Ọlọ́run náà tún máa wà fún yẹn náà láti dá ibì kan láti sùn síbẹ̀ pé èmi o mo fẹ́ gba bí motel bí guest house láti wà ń bẹ bóyá ẹ̀yin àti family yín nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àyè máa wà so ẹ rí àánú gbà. Àmín Jésù. ẹ̀yin tẹ́ ń délẹ̀ ẹ ní faragbọ́fà. Àmín Jésù. ẹ ní fi orí gbogbo ní. Àmín Jésù. ipa Olúwa yóò dín in mú. Àmín Jésù. bí ẹnikẹ́ni bá débi tó bá ń sọ ìran fún ọ sọ pé jáde dọ́dọ̀ dádì tó bá lóun ò lọ kó o pè lólè bí wà tẹnìkan bá jọ jókòó tẹ bá jọ ń pray tó wá ní mọ́mì mo dẹ̀ ríran kan o sẹ́ẹ̀lì fún mi lówó ó ti jáde dọ́dọ̀ dádì ẹ bá rí obìnrin tàbí ọkùnrin tó débí tó ń bẹ ẹnìkan sọ̀rọ̀ ìfẹ́ tó mo dẹ̀ láìkí ẹ̀ ń bẹ́ fẹ́ sọ pé jáde dé ọ̀dọ̀ dádì ó bá ti lóhùn òwò tó wá gbà Ọ̀yọ́ ló wà. oríṣiríṣi èèyàn wọlé sí orí òkè yìí káàmpù yìí ní ọ̀sẹ̀ yìí oríṣiríṣi èèyàn ọ̀gá ṣọ́ra o mọ́mí ẹ̀ ṣọ́ra o mọ́ jẹ́ fi 5,000 nà ọ́ lẹ́bẹ́lẹ́bẹ́ mọ́ jẹ́ fi 10,000 gbàrú lára ẹ̀ mọ́ jẹ́ wọ́n fi ráìsì àtẹ̀wà kán fi tàn lọ ọ̀ta. ìwọ̀nba ayé tó ń gbé tẹ́lẹ̀ tí àánú ń dìde ọ̀rọ̀ máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ yá nǹkan wò mọ́ yá nǹkan wẹ̀ mọ́tò lọ́wọ́ ni mọ́ yán ọ̀rẹ́ àpàǹpàdodo nínú convention yìí ọ̀rẹ́ àpàǹpàdodo mọ́ yàn wà lórí owó ẹ̀ wọ́n bá yàn jà ààyè wà láti ta nǹkan nígbà convention ààyè wà àwọn tó ti rẹ́gísítà orúkọ nǹkan máa ń fẹ́ ta nǹkan ìdẹ̀ni sáyà ti ta ìtakùtà kò lè sáyẹ kò sáyà tí máa tọ̀ káàkiri wọ́n ti kọ́ tọ́ílẹ̀tì síbẹ̀ yẹn mo fi Ọlọ́run bẹ̀ wá ẹni wọ́n bá ká tó ń fi ẹ̀gbẹ́ ń yí orí òkè yìí ohun tójú ẹ̀ bá rí kó faramọ́ wọn kì í tọ̀ káàkiri a ti kọ́ ó dídí bíi 25 million láfi kọ́ tọ́ílẹ̀tì yẹn roughly 25 million láfi kọ́ wọ́n da gbogbo ẹ̀ bó síbẹ̀ kí wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ń bẹ̀ ó rán omi gan tẹ́lẹ̀ bí wọ́n ti kán gbogbo ẹ̀ lọ́rùn lẹ́sẹ̀ wá fi bọ́kẹ́tì pọn ohun tó yẹ yín náà nù. ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. 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 ẹni tó bá ti rí ID card lọ́rùn ẹ̀ tó bá ní oṣù nǹkan mọ́ dá lóhùn ẹlòmíà wá ní mọ́mí ẹ̀ dìde kó mẹ́ẹ̀ sọ pé ID card ẹ̀ fi pàṣẹ fún mi dà so all ti rí wọn staff ni wọn o lè rí uniform lọ́rùn wọn fine o lè rí ID card lọ́rùn wọn wọ́n lè bá ọ sọ̀rọ̀ kò gbọ́ ẹlòmíà ní o tẹ̀lé òun mọ́ tẹ̀lé o ó ní òun ní PA mọ́ dáhùn kì í ṣe PA o bá rí PA ó ti rí uniform lọ́rùn ẹ̀ àbí ó ra ID card láyà ẹ̀ ó bá lóun ní security ó ti rí aṣọ security àbí kó ra ID card lọ́rùn ẹ̀ mọ́ dáhùn mọ́ tẹ̀lé wọn bọ́ tàbí tẹ̀lé mi kọ́mí ẹ̀ mọ́ dáhùn o tó bá tẹ̀lé o lọ ẹ̀ ní rí dàrú. ìjì ò ní jà ọ́ lọ́wọ́. agbára Ọlọ́run máa
máa yí ọ̀pọ̀. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Wà bákan náà mọ̀. Orí ọ̀fẹ́ tí bàbá. Ṣé ọmọ. Ṣé ẹ̀mọ́. Ó sọ̀kalẹ̀. Ó bá wa gbé. Láti sin lọ. Àti láíláí. Lórúkọ Jésù. Kí ìjọba rẹ̀ dé. Ìfẹ́ tí ẹ bá ṣe ayé bí wọ́n ti ṣe ní ọ̀run fún adéjọ́ ọjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jù. Àfáà sí ìdáhùn láàárín ọ̀rọ̀ ìṣe lórí ìjọba àti agbára àti ògo ti rẹ̀ láéláé. Méje. Hallelujah! 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 Pastor Togo. Pastor Togo.